orúkọ tèmi ni ọmọọba Àbáyọ̀mí Johnson Òkìkíọlá Ọdẹnìràn. Olóòtú, lórí pé à ń já ilé, à ń já ṣọ́ọ̀bù, ó lòdì sí nǹkan tí à ń jìjàgbara lé lórí. Ó lòdì sí ìpìlẹ̀ ohun tí a fi bẹ̀rẹ̀ ìwọ́de wọ́ọ́rọ́wọ́ yìí ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀dọ́langba. À ń jálé, à ń já ṣọ́ọ̀bù, kò yẹ kó jẹ́ ohun tí a máa mú mọ́ ohun tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. A ò fara mọ́, kò bójúmu rárá. Kélédùà kó bá wa fọwọ́ tọ́ ọkàn wọn tí ó nírú ọkàn bẹ́ẹ̀ ló tó nírú èrò bẹ́ẹ̀ lọ́kàn, kó bá wa fọwọ́ tọ́ ọkàn wọn, kó bá wa yí wọn lọ́kàn padà ni. Nítorí pé kí ni, ó máa mú ẹ̀tẹ́ bá wa, ó dẹ̀ máa mú èdè àìyedè wá ní ìletò kan tàbí ìkejì tí a ò dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ rárá. Ṣé rí gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi àti gẹ́gẹ́ bí ìmọ̀ òye tí mo ní. Ní àkọ́kọ́, kábíyèsí ọba Rilwan Akiolu nìkan kọ́ ló wà lÉkòó bó ṣe jẹ́ olórí ládéládé ní ìlú Èkó. Ìdí tí mo rí tí ó jẹ́ kí àwọn ọ̀dọ́ gbé ìgbésẹ̀ tí wọ́n gbé ni wípé tá a bá ní ká wò ó lọ síwájú wò ó lọ sẹ́yìn. Kábíyèsí ọba Akiolu ti fìgbà kan jẹ́ igbákejì ọ̀gá ọlọ́pàá pátápátá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn gómìnà wa tí àwọn ò bá tiẹ̀ ní ìmọ̀ nípa ọ̀rọ̀ àwọn amòfin, kábíyèsí ọba Akiolu mọ ohun tìgbésẹ̀ tó yẹ kán gbé. Àwọn ọ̀dọ́ wò ó wípé kábíyèsí tó jẹ bàbá àwọn tó jẹ́ ọba lórí àwọn, kábíyèsí gan ò ka àwọn ọmọ ẹ̀ kún, nítorí ó yẹ kí kábíyèsí ti gbé ìgbésẹ̀ láti pe ọ̀gá ọlọ́pàá pátápátá gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tó ń ní àti ipò wọn, àti pé àwọn náà ti wà níbẹ̀ rí. Àbí kán pe commissioner of police ní ìlú Èkó pé àwọn tẹ́ fẹ́ ṣe yìí ẹ dáwọ́ ẹ̀ dúró, àwọn ọmọ yìí ẹ má jẹ́ kí nǹkan bá ìṣẹ̀lẹ̀, ẹ má jẹ́ kí nǹkan bá ìṣẹ̀lẹ̀. Tí àwọn ọmọ bá gbọ́ pé bàbá wọn sọ̀rọ̀ jáde, inú wọn á dùn pé kábíyèsí gan náà àwọn náà ṣùgbọ́n àwọn. Bọ̀ tí gbogbo ẹ fi ń ṣẹlẹ̀, kábíyèsí dákẹ́ ni, kábíyèsí ò sọ nǹkan kan. Èyí ló ń mú ìbínú inú ríru tó mú àwọn ọmọ ẹ̀yìn táwọn náà fi wò pé kí ni ó yẹ káwọn ṣe, kí ni àwọn fẹ́ ṣe, náà fi gbé ìgbésẹ̀ tán gbé. Ẹ̀dà kejì ẹ̀ ní pé kábíyèsí ọba Akiolu Rilwan, kábíyèsí ní láti lọ bẹ̀ kó lọ bẹ̀ àwọn alálẹ̀. Tẹ́ bá rántí lọ́jọ́ kìíní àná, ojú gbàgede ni kábíyèsí ti fi olórí aládé gbogbo ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá II di Ọọ̀ni of Ifẹ̀ àrólé Oòduà káfàtà. Ojú gbàgede ni kábíyèsí ti rò pé òun ti tà wọ́n lábùkù, ló ti rò pé òun fi àwọn alẹ́lẹ́ṣẹ̀ sìn. Tí ó bá ń ṣe pé ọmọ tẹ́ṣù wọnú ẹ̀, èṣù wọnú ẹ̀ ni ló fi lè ní oore ọ̀fẹ́ pé òun wọnú ààfin ọba tó sì gbé ọ̀pá àṣẹ. Kí ló ń pè lọ́ba? Ọ̀pá àṣẹ ní ọba. Tí ò bá ti sí ọ̀pá àṣẹ láàfin mọ́, kò sáṣẹ lẹ́nu ọba yẹn mọ́, kò sí àṣẹ mọ́. Eléyìí jẹ́ ohun tó ta ẹrẹ̀ bá gbogbo ládéládé. Nítorí pé kí ni, àwọn gangan ti tàpá sọ̀rọ̀ wọn. Wọ́n ti tàpá sọ̀rọ̀ wọn. Wọ́n wá àpá àṣẹ wá di tó lọ gbélé àwọn ọmọ jàǹdùkú, tó lọ wà níyẹ̀wò àwọn ọmọ jàǹdùkú. Ọ̀pá àṣẹ ọba, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọba Saheed Elegushi wà ń bẹ̀. Ṣèbí Lẹ́kì ni nǹkan ti ṣẹlẹ̀. Ọba Saheed Elegushi ló yẹ kán lọ bá. Onírù wà ń bẹ̀, hàn lọ bá wọn. Ó ṣe jẹ́ pé ọ̀dọ̀ olórí ládé gbogbo nílùú Èkó náà lọ. Àwọn alálẹ̀ ni, àwọn alálẹ̀ náà ń bá jà. Mo dẹ̀ fẹ́ mo fi àsìkò yìí rọ kábíyèsí kán gbé ìgbésẹ̀ tó yẹ, kán lọ bẹ ọ̀run wọn, kán lọ túbá níwájú ọ̀run wọn, níwájú Odùduwà àtẹ̀wọ̀nrọ̀.
torí pé Ọlọ́run má jà ṣìṣe. Ohun tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ohun tó jẹ́ pé ó dójú tì ní lọ́pọ̀lọpọ̀, mo dẹ̀ wá fẹ́ fi àsìkò yìí rọ gbogbo àwọn ọba kéréje nílùú Èkó. Mo wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí ṣé ọba Onírù náà ni àbí ọba wo ni ó jọba láìpẹ́ yìí, níbi tí bàbá wa Tinubu tó náà tó jókòó sórí ìjókòó tí kábíyèsí tó ń ṣe ìgbàdé fún tó ń jùrù kẹ̀rẹ̀ sí Ọọ̀ni. Ẹ má jẹ́ ká máa torí ọ̀làjú ká tàpá sọ̀rùn wa, ká bà àṣà àti ìṣe wa jẹ́. Kò síbi tí mo rí pé ọba Adéyẹyè àrólé Oòduà àbí Aláàfin Ọ̀yọ́ bá dé, àbí ọba Olúgbòho, àbí ọba Benin bá dé, àbí Àwùjalẹ̀, àbí Aláké bá dé, gbogbo ọba kéékèèké tó bá wà ńbẹ̀ gbọ́dọ̀ dìde ni. Ta ní ìrùkẹ̀rẹ̀ tí wọ́n ń jù? Ayé ló da ayé ọ̀làjú. Ibi tí àwọn ọba tí mo dárúkọ yìí bá ti lo adé, tí Ọ̀nìrìṣà bá ti lo adé, gbogbo àwọn ọba yìí pátápátá fìlà náà gbọ́dọ̀ dé. Kò ṣẹlẹ̀ tó gbọ́dọ̀ gbádé sórí inú wọn. Ṣùgbọ́n ọ̀làjú tán fi bà àṣà àti ìṣe wa jẹ́, òun ló jẹ́ kí gbogbo wọn ṣe gàrúgàrú. Mo rọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ Odùduwà, ẹ jẹ́ kí a mọ ohun tí à ń ṣe. Ẹ jẹ́ ká pọ́nra wa lé, ẹ jẹ́ ká pọ́n àṣà wa lé, ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Àwọn aláwọ̀ funfun gan wá gbé àṣà wa lárugẹ jù wá lọ. Ojú gbà mí tì fún àwọn ládéládé kan tí wọ́n ń tàpá sọ̀rùn wọn. Kí Elédùà má jà ṣìṣe. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò rí pa láàrẹ lórílẹ̀‐èdè, nítorí tán bá ní pé bàbá tí ò ṣẹ̀tọ́ lórí ọmọ, tó ní bàbá, ọmọ máa jẹun ni ó máa mu ni ó máa lọ léèwé ni, ò ṣẹ̀tọ́ kankan. Ọmọ gan ò mẹ́nímọ̀ bàbá, ò ṣojúṣe bàbá. Ọmọ ló jálangba tó fi jánà, nítorí pé tó bá yẹ pa láàrẹ ni, kí wàhálà ìrògbòdìyàn kó tó débi tó dé yìí, ààrẹ á ti jáde á ti sọ̀rọ̀. Tí ò bá ń ṣe yí pé àwọn kan wà ní ìkọ̀kọ̀, wọ́n ná tàfà sókè òyìnbó borí bọ́ba ayé òrí ọ̀tọ̀ ń wọ̀. Àwọn tó wà ní ìkọ̀kọ̀ tán kóra wọn jọ, tó yẹ pé wọn náà ń pàṣẹ, ṣùgbọ́n wọ́n fi ààrẹ tá à ń pè láàrẹ Muhammadu Buhari wọ́n fi ṣàárẹ̀jú lórí àga. Kì í ṣe ààrẹ Muhammadu Buhari ló ń pàṣẹ. Àwọn kan wà tí gbogbo àwọn ènìyàn olóyìnbó máa ń pè ní cabals, and they are the minority cabals. Àwọn ló ń pàṣẹ, àwọn ló ń fojú wa rí oríṣiríṣi ohun tá à ń rí. Àwọn ọ̀dọ́ tó jáde tí wọ́n fi ẹ̀hónú wọn, ẹ̀tọ́ ni lábẹ́ òfin democracy, ẹ̀tọ́ ni pé kán fi ẹ̀hónú wọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá fẹ̀hónú wọn, ó yẹ pé kí ààrẹ jáde pé àwọn ọmọ ẹ̀ tó ń ṣe báyìí, ẹ̀yin ọmọ mi, ẹ má bínú, gbogbo ohun tẹ́ fẹ́ la máa ṣe. Ta ni aṣojú, ta ni youth president, ta ni ilé, ta ni ilé, kí ààrẹ sì ṣe ohun tó tó àti ohun tó yẹ. Ọ̀dọ́ tí wọ́n ná jáde lénìí, tí wọ́n ná já ṣọ́ọ̀bù kiri, ẹjọ́ àwọn wo ló empower wọn? Àwọn wo ló kó bọn àtàdá tí wọ́n ń lò fún wọn? Ṣé bí àwọn olórí wa ẹ̀wọ̀n yìí ni wọ́n ní? Ṣèbọn àwọn olóṣèlú wọ̀nyí ni. Nítorí ìmọ̀tara ẹni nìkan, torí pé mo fẹ́ jẹ gọ́vnà tipátipá, mo fẹ́ ṣe sẹ́nétọ̀ tipátipá, mo fẹ́ ṣe president tipátipá. Àwọn ọ̀dọ́ tí ẹni kí wọ́n máa jà fún yín, kán máa rí ìdí fún yín, tẹ́ kó ìbọn àti àdá fún, tẹ́ ra gbogbo ẹ̀ fún nígbà election, nígbà ààbò. Àwọn náà wá jáde ìsìn yìí o, nítorí pé owó tẹ́ fún wọn gbà yẹn ó ti tán, ti ná tán. Owó mi ò dẹ̀ wọlé mọ́, tí ò bá tún súnmọ́ 2023 ìsìn, àwọn òpó owó mi àwọn ò lè rí gbà. Wọ́n wá fi orí ọ̀fẹ́ tọ̀ wọn ọ̀dọ́ tó ń jìjàgbara pé àfẹ́ bẹ́wọn ọlọ́pàá wa bọ́n ṣe ń pa àwọn èèyàn nípakúpa. Ọlọ́run bàṣírí wa, ṣùgbọ́n
àwọn oníjẹkújẹ alájẹbánu àwọn ló fà á, àwọn ló bá a débi tá a délé ni òun ló ṣokùnfà gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri. Ẹ mọ̀ pé ìlú Èkó ní kankan ló ti ń protest, gbogbo ìletò tó wà nílùú Nàìjíríà ni, gbogbo ìlú tó wà nílùú Nàìjíríà ló ti ń ṣe protest nítorí pé kí ni ó ti tó gẹ́, ó ti sú wa. Tí ìlú wa bá dáa ní ṣá máa sá káàkiri pé à ń lọ sókè òkun, tí ìlú wa bá dáa ní ṣá máa ní pé à ń ṣe kíní káàkiri. Ọmọ tá a kọ́ agbélé tá a kọ́ tà, ilé tí wọ́n kọ́, mọ́tò tó ń fowó iyebíye rà, òun ni nísìnyí náà wọ́n mọ́ ẹ ni wọ́n ń gbé tà, ni wọ́n ń dáná sun lójú wọn yẹn nítorí pé àwọn ọmọ tí ẹ̀ kọ́, tí àwọn ọmọ tí ẹ̀ fún lórí ọ̀fẹ́ pé káwọn náà lè jẹ́ èèyàn, àwọn ọmọ tẹ́ wò pé inú ìṣẹ́ òṣì làwọn òbí wọn máa kú sí, báwọn náà ò ní jẹ́ nǹkan kan pé kán tún máa sin àwọn ọmọ yín, àwọn náà wá dé ìsìn, ojú wa mọ́, ojú kálukú ti wá mọ́ báyìí, ó ti yọ iye gbogbo wa báyìí. A ní ṣòkò wa tán bí ó ti dọ̀rọ̀ bí so kọ́lọ́run ẹba Elédùmarè kó bá wa tún orílẹ̀-èdè náà ṣe, kó fún wa ní olórí tó máa darí wa dáadáa, tí ò ní jẹ́ ẹni tí ó jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan ló mọ̀. Mo rọ̀ ẹ̀yin ọ̀dọ́, ẹ má jẹ́ kó sú, ẹ má jẹ́ kó rẹwà. Mo gbàdúrà pé iléeṣẹ́ yẹn ò ní bàjẹ́ o. Ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí Àkàndá Ìbẹ̀rù YouTube àti Facebook wọn fún pé àwọn náà ń gbé àṣà àti ìṣe wa lárugẹ gẹ́gẹ́ bí ọmọ Odùduwà. Lágbára Ọlọ́run a máa ju yín ṣe o, ẹ̀ní bá wọn tójú ilẹ̀ mọ́lẹ̀. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń lù yóò máa dún fún yín o. Ó dìgbà kan náà, ẹ ṣé.